lórí ikú bàbá Sùwé, Yomi Fabiyi sọ̀kò ọ̀rọ̀ ńlá. Season of love, of joy, and of celebration from all of us in Itafa Aji. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance. Make sure you follow us on our social media handles as displayed on the screen below for more updates from us. Bye. Òwe Yorùbá ló sọ pé àròkàn ní mú ẹkún àsundà wá. Èyí ló dífá fún ògúlùtù ọ̀rọ̀ tí gbajúgbajà òṣèré tíátà nì tó tún máa ń ṣiṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Yomi Fabiyi. Àràbà gbogbo àwọn onítíátà ṣẹ̀ṣẹ̀ jù sóde nípa ikú ọ̀gá rẹ̀ tóun náà jẹ́ gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú àti èèkàn lágboolé eré orí ìtàgé pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Olóògbé Babátúndé Omídínà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bàbá Sùwé, ọkọ Ọmọládùn Kẹ́ńkẹ́lẹ́wù. Lórí ìkànnì ayélujára rẹ̀ lójú òpó Instagram ni Yomi Fabiyi gbà lọ lọ́jọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2024 yìí láti sọ èrò ọkàn rẹ̀ jáde. Níṣe ló sọ̀rọ̀ ọ̀hún bí àmọ̀ràn, àmọ́ ọ̀rọ̀ tó kẹnú ni. Ọ̀pọ̀ àwọn tó sì ka ohun tó kọ nípa ikú bàbá Sùwé àti ohun tójú rẹ̀ rí kó tó dẹni àkọlẹ̀bò ni wọ́n sọ pé ọ̀rọ̀ ọ̀hún gba àròjinlẹ̀ gidi, wọ́n ní òkú ọ̀rọ̀ ńlá ni. Yomi Fabiyi gbé fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe nígbà tí bàbá Sùwé wà nínú àárẹ̀ látàrí báwọn àjọ tó ń gbógun ti gbígbé àti ìlò egbòogi olóró nílẹ̀ wa National Drug Law Enforcement Agency NDLEA ṣe mú un sáhàámọ́ wọn tí wọ́n sì fòòró ẹ̀mí rẹ̀ lórí ẹ̀sùn gbígbé egbòogi olóró tí wọ́n ló gbọ́dọ̀ ṣu dúndùn bí ìtàn ìjàpá àti ọ̀kẹ́rẹ́ ayé ọjọ́ òun tí wọ́n sì fojú rẹ̀ rí màbo, àti fídíò ibi tí bàbá Sùwé ti sọ̀rọ̀ nípa Yomi Fabiyi tó ní ọmọọṣẹ́ òun gidi nídìí iṣẹ́ tíátà ni. Lábẹ́ àwọn fídíò yìí ni Yomi Fabiyi kọ ọ̀rọ̀ rẹ̀ sí. Ọ̀rọ̀ ọ̀hún lọ báyìí: olóògbé Alhaji Babátúndé Omídínà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Bàbá Sùwé jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tó kàgbákò fífi ẹ̀tọ́ ẹni duni àti àìṣe ìdájọ́ òdodo. Ọ̀pọ̀ ẹ̀kọ́ ni mo kọ́ nípa ìgbé ayé wọn àti wàhálà tó dé bá wọn. Ẹni bá wà láyé tó ń jayé ẹ̀ láìsí wàhálà àti àìsàn, kí tọ̀hún má ṣe rò láyé pé òun ní ọ̀rẹ́ àti alájọṣiṣẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ dénú o. Ó dìgbà tí iṣẹ́ kò bá lọ déédé mọ́ tàbí tí wàhálà bá fẹ́ pín lẹ́mìí, ìgbà yẹn ni wàá mọ̀ pé kò sí àwọn ọ̀rẹ́ kan níbìkan. Torí ẹ̀ ó sàn kéèyàn máa ṣe ayé ẹ̀ ní dòdò ń dá wà. Kí n sòdodo ọ̀rọ̀, ẹ tètè lọ máa fi kọ́ra láti máa ṣe ayé yín lẹ́yìn nìkan o. Mi ò ní kéèyàn má lọ́rẹ̀ẹ́ àti ojúlùmọ̀, àmọ́ kéèyàn máa ronú lemọ́lemọ́ nípa bóun ṣe lè dárìn nígbà tí kò bá sẹ́nìkan mọ́. Kì í ṣe ti ìgbéraga o, kódà ọ̀nà téèyàn fi lè di alágbára nìyẹn o. Ó sì kọ orúkọ ara rẹ̀ sábẹ́ ọ̀rọ̀ náà. Ọ̀pọ̀ èèyàn ló fèsì sí ohun tí Yomi Fabiyi kọ yìí. Ẹnìkan tó pe orúkọ ara ẹ̀ ní Dáre Adédèjì ní Bàbá Sùwé kó sí páńpẹ́ ni. Ó sì bàyàn lọ́kàn jẹ́ pé kò sí aládùúrótì gidi kan fún un láàrin àwọn onítíátà ẹlẹgbẹ́ rẹ̀. Ó mà ṣe o, Ọlọ́run á bùkún fún ẹ Yomi Fabiyi fún iṣẹ́ rere tó ń ṣe. Hypefrush Jago ní kò kúkú sẹ́ni tó máa fayé yìí sílẹ̀ láì gba ẹ̀san iṣẹ́ tó bá ṣe. Kí Ọlọ́run fún ẹ̀mí rẹ̀ ní ìsinmi o. Mo gbóṣùbà fún ẹ o Yomi Fabiyi. Kẹ́mi Ọlájídé ní ìwà wa ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tojú sú mi, kódà kò dáa rárá. Bẹ́ẹ̀ lẹ́nìkan tún sọ pé kọ́lọ́run má jẹ́ kí èèyàn rí ohun tí wọ́n ń pè ní Nàìjíríà ní o. Súnre o Bàbá Sùwé, iṣẹ́ ọwọ́ rẹ kò lè parun, ó sì wà síbẹ̀. Ẹlòmíì tún ní àwọn NDLEA ni wọ́n dá ẹ̀mí Bàbá Sùwé légbodò. Oró ńlá ni wọ́n dá o. Ìdájọ́ òdodo kò lè fìdí múlẹ̀ lórílẹ̀-èdè yìí láéláé. Gbogbo nǹkan ló ti wọ́. Báyìí làwọn èèyàn sọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.